والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ونيتي سيوجوكني إنه سجمادة الآخرة هجرة 1441 eléyìí tó ṣe déédéé ìjọ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní miladi 2020 ní ìlú Wagadugu ní bíbáyìí ní orílẹ̀-èdè Burkina Faso níbi tá a ti ṣe alápàdé olùbápàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam níbi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa ìtòsówápọ̀ látàrí ṣíṣe wa ní mùsùlùmí tí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ṣe wa ní mùsùlùmí. ìyẹn ni al-ukhuwatul islamiyya ìjọ́mọ ìyá eléyìí tí Islam mú wa. akramakumullah, ìmọ̀sí gbogbo wa òun náà ni pé Islam òun nìkan náà lẹ̀sìn lọ́dọ̀ Allah. ẹ̀sìn kò pé méjì lọ́dọ̀ Allah. Ọlọ́run Ẹlẹ́dàá wa sọ nínú al-Qur'an ó ní inna ad-dina 'inda Allahi al-Islam. dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ni al-Islam. ẹ̀sìn kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ Islam lọ́dọ̀ Allah lẹ́yìn ríran tó rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, bí ó ṣe pé látijọ́ tí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa tó ti mú kẹ́sìn ọmọ abẹ kò pé méjì rí. Islam náà ni. ìdí nìyí tó fi jẹ́ pé Islam gangan òun náà lẹ̀sìn tọ́lọ́run fi rán gbogbo àwọn ànábì kan ò sí tó ṣẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam. Adam alayhi salam, Nuh alayhi salam, Ibrahim alayhi salam, Musa wa Isa alayhim salam, wa nabiyyu Muhammadun sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀sìn wa yọ kan náà ni al-Islam. inna ad-dina 'inda Allahi al-Islam. dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ni al-Islam. eléyìí ló fà á ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi lè wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí Islam, ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí al-Islam, Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa kò ní í gbà lọ́dọ̀ rẹ̀ o. yọkàn jẹ́ pé ó fi àsìkò ṣòfò, ó sọra rẹ̀ ń pinnu, kò lérè kan tí ó jẹ lọ́dọ̀ Ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyama. Ọlọ́run ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí Islam, Ọlọ́run ọba kò ní gbà lọ́dọ̀ rẹ̀, yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣòfò dànù tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyama. adúpẹ́ fún Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa, Ọlọ́run ọba tó ṣàwa lẹ́ṣà tó ní ká máa jọ́kan nínú àwọn mùsùlùmí. agbára wa kọ́, mímọ̀ ṣe wa kọ́, jíjẹ́ mùsùlùmí bàbá àtìyá wa kọ́, jíjẹ́ mùsùlùmí bàbá wa lásán kọ́, àbí jíjẹ́ mùsùlùmí ìyá wa lásán kọ́. oore lọ́lọ́run ọba ṣe fún wa, àmọ́ lóore Ọlọ́run ọba kó má bàjẹ́. man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil-islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyiqan haraja ka'annama yas'adu fi as-sama'. ẹnikẹ́ni tí Ọlọ́run ọba bá fẹ́ fi mọ̀nà ó máa ń ṣípayá ìyà àwọn ṣẹ̀sìn Islam. ẹ rí i pé nígbà tí Ọlọ́run bá ṣe yín ní mùsùlùmí
inú yín máa ń dùn tẹ́ bá ti gbọ́rọ̀ nípa Islam, ọkàn yín máa balẹ̀ nígbà tẹ́ bá ti gbọ́ nípa Islam. Eléyìí ó jẹ́ ti ẹni tí Ọlọ́run ọba gbèrò láti fi mànà, ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ọba gbèrò láti ṣì lọ́nà, ọlọ́mọdé àwọn ọjọ́ kan nínú wa. Dídí gágágá lọ́lọ́ máa mú kí ọkàn wọn di, yóò fún bàjẹ́ ni. ọ̀rọ̀ wọn wà dàbí tẹni tó ṣe pé ń gòkè lọ sí sámà, tó ṣe pé mímí ò ní ṣeéṣe fún. Ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí, adúpẹ́ fọ́lọ́run ọba lórí eléyìí. akramakumullah, Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ṣèyàn ní mùsùlùmí, orúkọ rẹ̀ ní Muslim. tọ́lọ́run bá ti ní kó máa ṣe Islam, Muslim ni wọ́n máa pè ọ́. Muslim tí wọ́n wá ń pè wá yìí, a gbọ́dọ̀ sí orúkọ yẹn jẹ́. kí ni sísí orúkọ jẹ́? òun náà ní kó jẹ́ pé wọ́n síyàn pè, torí gbogbo ẹni tá a bá ti sì pè tó ní naam, ó sì orúkọ jẹ́ nù. akramakumullah, ẹ rí i pé tí wọ́n bá sọ pé ayyuhan nas, tábà ní naam, ẹnìkan ò sí tí ó bá wa wípa sí dáhùn torí pé èèyàn ni wá. ayyuhan nas, ẹ̀yin èèyàn, gbogbo wa dáhùn pé naam. ìyẹn tó bá ṣe pé a bá gbédè lárúbáwá, tó wá jẹ́ pé dè lárúbáwá ni wọ́n fi bá wa sọ̀rọ̀, tó bá ṣe ayyuhan nas, àní naam, ẹ̀yin èèyàn, á dáhùn pé naam. yàtọ̀ sáyẹn tí ò gbọ́ lárúbáwá, ńgbà tí ìmáàmù ń ṣe kútúbà lọ́jọ́ jùmọ̀, wọ́n á bá kútúbà rẹ̀ débi kan, ó fẹ́ pàkíyèsí àwọn èèyàn, ẹni tí ń sùn, ẹni tí ń tòògbé, ayyuhan nas, làbá gbọ́ táwọn kan ṣe àmì. so àmì báwo gbàtà sọ pé ẹ̀yin èèyàn, gbà tí wọ́n gbéde lárúbáwá yẹn. tó àmọ́ tí wọ́n sọ pé ayyuhal mu'minun, ẹ̀yin olùgbàgbọ́ òdodo, àsìjẹ́ máa wọ ọbẹ̀ ńgbà mi, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n máa ṣe naam, lam yajidil imanu ila qalbihi sabilan ba'd, imani ò tí ì rọ́nà dọ́kàn rẹ̀, ó ní ó ti ṣe naam alámì ìfàgùn, ètí ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni tí wọ́n máa sọ pé ayyuhal muslimun, wọ́n sọ pé ẹ̀yin mùsùlùmí, ó ń bẹ nínú àwọn èèyàn náà tí ó dáhùn, tó ṣe pé yóò sì dáhùn mú wa ní, nítorí pé ìsìláàmù yẹn gan ò tí ì sí fún. ó dùn máa sọ pé bàbá mi mùsùlùmí ni, ìyá mi mùsùlùmí ni, àbí mi bí ìsìláàmù ni, ṣùgbọ́n ńgbà tí wọ́n bá kó ọ dálẹ̀ tí wọ́n kó ọ sórí àtẹ, ó ṣeé ṣe kó jẹ́ pé ìsìláàmù yẹn ò sí lọ́dọ̀ rẹ̀. ìdí nì tá à ń fi bùkátà láti jẹ́ pé àkọ́kọ́ máa ta ni mùsùlùmí o, tá a fẹ́ wá bá sọ̀rọ̀ lórí pé kọ́ ma mùsùlùmí mi náà lọ́mọ ẹ̀yà rẹ̀, nítorí ká má bàa sí mú, kó má jẹ́ pé ẹni tó ṣe pé kìí ṣe mùsùlùmí ni wọ́n lọ mú lọ́mọ ẹ̀yà rẹ̀ látàrí àìmà. mùsùlùmí akramakumullah, nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí gbọ́dọ̀ pé sáré èèyàn tá a fi mà ní mùsùlùmí. alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn jẹ́ mustasliman lillahi azza wa jalla bitawhid, kéèyàn jẹ́ ni tó sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah pẹ̀lú pé èèyàn ń ṣe lọ́kàn nínú ìjọsìn. èyí tó túmọ̀ sí pé tá a bá rẹ́ nìkan tí ń pera rẹ̀ mùsùlùmí, ṣùgbọ́n tó ṣe pé tó ní nǹkan míì tí ń pè yàtọ̀ sí Allah, ó ní nǹkan míì tí ń wárí fún yàtọ̀ sí Allah, ó ní nǹkan míì tí ń bẹ̀rù yàtọ̀ sí Allah, ó ní nǹkan kan tó fi àfojúsùn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí Allah, ó ní nǹkan kan tí fi ń búra yàtọ̀ sí Allah, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. falaysa musliman, eléyìí ẹ̀ ṣe mùsùlùmí o. torí ẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n bá sọ pé mo ń ṣe Islam, wọ́n á ní sẹ́bẹ̀ ń rí mi mọ́ṣáláṣí, wọ́n ní sẹ́bi tí Ramadan bá dé èmi náà ń kẹ́nu rósẹ́sì fọ́lọ́, ẹ gbọ́ pé mo ti lọ sí hajj ni. walakinahu, bí ẹ bọ bí ó sà, gbogbo ẹ̀ tún wà nínú ọ̀rọ̀ rẹ̀. ó wá sọ pé ẹ̀sìn kan ò pé káwọn ọmọ sọ̀rọ̀, ẹ̀sìn kan ò pé káwọn ọmọ sòòsà, àwọn wá sọ pé kókó jẹ́ bíi ti Islam kọ́. Islam kọ́ ẹbọ, Islam kóró, Islam kọ́ gbogbo nǹkan tó bá ti tako
ti Allahu Rabbul Alamin. ìdí ni tí ó fi dàbí èébú létí ẹlòmíì tí ó lágbọ́yé ẹ̀sìn Islam ní ìgbà tí wọ́n bá sọ fún ẹ wípé kí ló dé ìwọ tó ọlọ́gbọ́ lóhùn ọba gbọ́ tó tún wá fi ìmánì rẹ sára àsokọ́ ó fi ìmánì rẹ sára àsorọ̀ ó fi ìmánì rẹ sára àrìmálẹ̀ ó fi ìmánì rẹ sára àjímá amúfibánú ó fi ìmánì rẹ sára àwíkàyìnká tó sùn. Islam rẹ dà ó ní Islam kankan ọ̀n tanra rẹ dànù nítorí pé ẹni tó bá gbọ́ mọ́túmọ̀ Islam ni èmi ti fi gbogbo ségesège gbogbo pálapàla gbogbo rádaràda gbogbo ránran mo ti fi sílẹ̀ mo dojú kọ Allahu Rabbul Alamin. Qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi Rabbil Alamin la sharika lahu wa bidhalika umirtu. àti sọláàtì tèmi àti ẹran tí mo ń pa láti fi ṣèjọ́sìn fọ́lọ́run àti pé gbogbo ìṣẹ̀mí mi àti ikú mi gbogbo ẹ̀ tí Allahu Rabbul Alamin ni yẹn ni pé gbogbo ntẹ́mi ń ṣe mo fi ń jọ́sìn fún Allah ni tí Allah onìkan ni kò lórogún o abẹ́yìn máa ta ni orogún ọlọ́ ta lẹ́gbẹ̀ẹ́ra rẹ̀ ó lè jẹ́ pé kò sí Nàìjíríà sá ó lè jẹ́ pé Burkina Faso ló múlé sí ẹ fi hàn wá sọlọ ńlẹgbẹra sọlámúgbálẹgbẹ sọlọlùránilọ́wọ́ a'udhu billahi minash shaitanir rajim. qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. tẹ́lẹ̀ ìbáyé wa jama ẹ ṣe pé ẹni tá a bá ti pè mùsùlùmí gbogbo ntọ́jọ́ mọ́ pé mò ń tún pè nǹkan míì tó yàtọ̀ sí Allah kò gbọ́dọ̀ sínú ọ̀rọ̀ rẹ̀. wọ́n á ní abó láti fẹ́ sílé ayé ẹ fẹ́ pa wá ni ká má dira nígbà téèyàn ṣẹrù obì olódìra onígudugudu ló ń wà òun ò fìgbà kan túra alẹ̀ ọlọ́mọ jẹ́ ńgbà tí èsì táyà mọ́tò ẹ̀wọ̀n kí tí táyà mọ́tò bá ti túra alẹ̀ mọ́tò ọlọ́mọ. mùsùlùmí àwọn ò ní nǹkan kan míì tá a fojú sùn ju Allahu Rabbul Alamin lọ. Iyyaka na'budu wa iyyaka nasta'in. ìwọ nìkan làwọn máa sìn ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́. alhamdulillah bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a wà ńlẹ̀ yìí ètò bí ó ti ṣe dáa ètò bá ti ṣe máa rí náà tá a máa rí lò tí gbèsè ayé wo dùn bóyá ńlá bá délẹ̀ yìí inshàlá nítorí kálukú bá délẹ̀ yìí ọlọ́run bó jẹ kọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ tó wàá bá wa tẹ̀ tán ọlọ́run jọ lálùbáríkà. ẹ rí i pé nídìí káràkátà wa oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. ó ń bẹ nínú wa ẹni tó yẹ pé ọlọ́run ọba nìkan òun ló gbára lé òun nìkan ló máa ń pè ọ̀dọ̀ rẹ̀ nìkan ló fi àfojúsùn rẹ̀ sí. tó bá tà ọmọ ọ̀pọ̀lọ́ ló mú wa tó kùtà bá wà ọlọ́run ọba ló mú wa. tó àwọn eléyìí a rí i pé wọ́n sì dúró ṣinṣin nídìí ìsìláàmù wọn ò fẹ́ ṣe tí ó ba ìsìláàmù wọn jẹ́. ẹlòmíì wà nínú àwọn èèyàn tó ṣe pé ń wá bí tọrọ bí ó ti ṣe di náì bí náì bí ó ti ṣe dẹgbẹ̀rún àpò àmọ́ tó ṣe pé òun ọ̀wá lọ́dọ̀ Allah. ẹlòmíì lè gbéra láti bí ìkọ́ gbalé lọ kó ló ń fẹ́ lọ túnra mú nítorí pọ́jà tí ó tà yìí ó lè jẹ́ pé jò lọ́wọ́ nú tọ́ba wa délé àwọn wa dìdì kudì fún gbogbo oríṣiríṣi nǹkan ni wọ́n mú ṣe wọ́n ní kó forí balẹ̀ fóòsà yìí wọ́n ní kó pé okò àwọn arúnmalẹ̀ àwọn alálàálẹ̀ lu wọn kó pè wọn àwọn awin tí máa bẹnu atẹ́gùn wọ́n ó gbè lẹ́yìn rẹ̀ yóò dolówó náà ní tọ́ba padà dé orí eléyìí lọ́pọ̀lọpọ̀ wà tọ́ba wa dé ẹ̀rì kò lè máa wọ́n nǹkan síwájú ṣọ́ọ̀pù tiẹ̀ kọ́ wọ́n oríṣi míì síwájú ṣọ́ọ̀pù tiyín lórúkọ pé èyí tó ń wọ́n síwájú ṣọ́ọ̀pù tóun amọ́jàtà ni
èyí tó ń wọ́n síwájú ṣọ́ọ̀pù tiyín akókùtà bá nínú tí gbogbo èèyàn bá ti ń bọ̀ wá nú ọjà yìí gbogbo àwọn tá à ń jọ ń tarọ ọjà kan náà àwọn èèyàn ò ní rí wọn òun nìkan ni wọ́n sáré àfa oògùn ọba ṣiṣẹ́ látòdì jẹ èèyàn ọba máa ta wetiweti òkùtà ọba báwọn bámúbámú wọn bá di pé sèṣe pa àwọn èèyàn yìí ojúkójú wọn ti fi wo oògùn yìí ojúkójú ti wo oògùn náà látijọ́ tó ti so oògùn nítorí pé àtòdìjẹ lóògùn máa ṣiṣẹ́ wa annahu kana rijalun minal insi ya'uduna birijalin minal jinn fazaduhum rahaqa. apá kan nínú àwọn èèyàn wọn a máa sádi apá kan nínú àwọn àlìjànú kàkà kálìjànú fi wọn lọ́kàn balẹ̀ kó jẹ́ wọn rẹ́dọ̀fí lórí òróǹro àlékún sẹ̀rùbáni ìdúnkùkù làjàmánì ni làwọn àlìjànú máa ṣe fún wa. ó dàbí tọ́dẹ́ni tó renú gbẹ tó ló ń fẹ́ lọ pẹ́ran bó ti ṣe wá dénú gbẹ yẹn ó wá mẹ́yẹ àdàbà ó ló ń fẹ́ fi júbà lọ́dọ̀ olórí igbó lọ́dọ̀ olúgbó ìgbà tí ó wá mú ẹyẹ àdàbà tó ló ń fi júbà fún olúgbó ni wọ́n sọ ọ́ jáde lẹ́nu wípé kọ́mẹ́jẹ́ kó wọ́n wá oko ògbẹ́ yìí láì jẹ́ kó ń padà sílé òun fi ẹyẹ àdàbà yìí òun fi júbà rẹ̀ kọ́mẹ́jẹ́ kó wọ́n rárìn rà nínú gbóyì kọ́jẹ́ kó wọ́n mórí padà sínú ilé afa ibi títí ń sọ lọ́yìn àwọn àlejànú tí ń sáàdì wọn tí ń wá pé kí wọ́n dáàbò bò wọn àwọn kan gorí igi máńgò ni omi gorí igi àgbọn wọn á já máńgò wọn á já àgbọn wọn bẹ̀rẹ̀ sí ní lẹ́ẹ̀ma lórí àtàrí rẹ̀ ó dòkúta àdìgbòlù so ẹni tó yẹ kó fi ní lọ́kàn balẹ̀ òun náà ni ó tún máa dún kòkò má ni ẹ̀yẹ́ máa wọ àwọn bàbá ọdẹ wọn yẹn tó yẹ kó ti júbà ṣebí gbogbo ọdẹ yìí náà máa pé gbogbo ọlọmọlẹ́yìn Ògún àbẹ́ẹ̀kọ́ gbogbo ọdẹ gbọ́ pé Ògún digbá Ògún dogójì Ògún dọ́ràn ó kó Ògún máa bẹ́ẹ̀nu kọ́ wọn náà ni. akramakumullah ẹ̀rí tí wọ́n máa ń pìtàn pé kí lójú yín rírí bàbá pé ọ̀pọ̀ níjọ́ kan ló ń rí ìwìn kan olójú kan wájú so ẹ mọ̀ kó ti júbà fáwọn ìwìn náà àwọn náà ni ó tún máa lé ká ó ń pa àgbọ̀nrín bá dìde ní bá ń lé òun bọ̀ so ṣé ẹ mọ̀ kó ti júbà fáwọn ìwìn àwọn ìwìn náà ni wọ́n máa yíra wọn padà sí àgbọ̀nrín wọ́n yíra wọn padà sí nǹkan míì wọ́n máa lé ká ẹnikẹ́ni sáàdì ọlọ́nkẹ́rù ọba àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá sáàdì nǹkan míì kò ní rí fọkànbalẹ̀ ńbẹ ẹ̀rù ni ọmọ bá kí là ń sóògùn òfò sí a sì la gbọ́ lọ́ngbọ́ kí ló gbé wa lọ sílé babaláwo nígbà tá a la gbọ́ lọ́ngbọ́ ní tó túmọ̀ sínú pé àsọlọ̀ ńlọ́kàn à ní Islam ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé láàárọ̀ yìí kó tó di kó lè jáde ńlé ó ti fẹnu bá ọ̀fọ̀ kó tó jáde ńlé ẹ dákun sí Islam náà lélẹ̀ èyí ó dàbí adhkaru sabah tánàbì ní ká máa wí síbẹ̀ yìí náà mọ̀ pé ànábì sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq tẹ́ bá wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ máa bẹ lábẹ́ ẹ̀ṣọ́ Ọlọ́run tẹ́ bá wí nígbà tí ilẹ̀ mọ́ tẹ́ bá tún wí nígbà tó òòrùn wọ̀ ẹ tún máa bẹ lábẹ́ ẹ̀ṣọ́ Ọlọ́run tí lè ó tún fi máa padà sáwà ń wí lẹ́yìn bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim ànábì tún ní ká wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà láàárọ̀ ẹ̀ẹ̀mẹ́ta náà lẹ́yìn ìgbà tó òòrùn bá wọ̀ sílẹ̀yìn là ń wí àbọ̀fọ̀ wípé máa mú òun ti fóun lọ́fọ̀ kan àjí máa mú fi bánú ni tá ń lọ fòfò ìwà mùsùlùmí Islam nada ẹ rí i pé akramakumullah àwọn babaláwo yẹn wọ́n ń ta àwọn èèyàn jẹ àwọn èèyàn náà ń ta láńtà nísìn tí babaláwo bá wọlé yìí nísìn tóníkẹ́ wa àwọn ti kóògùn wa àwọn oògùn gbóná àwọn sì tún pépè wa láwọn èpè tó ṣe pé ó lè mú kígi ó gbiná igi tútù fẹ́ẹ́rì pé kọ̀ọ̀kan ni wàá bá yín báyìí náà yóò lọ sílé rédíò ni wọ́n máa sọ pé bàbá alákòókò ọ̀ràn kan ó ti wọ Wàgàdógù bàbá ẹlẹ́ni àdánwò ó ti dé àtẹ́lẹwọ́ ló ń wò omi ló ń lò ó ti dé rédíò lẹ́gbọ̀ọ́ ni ó lè yín wá dọ̀ rẹ̀ wọ́n ní bàbá kan ti dé o gbogbo òṣòro wa wọ́n ní yóò di pẹ̀tẹ́lẹ̀ o wọ́n ní gbogbo ìdààmú wa wọ́n ní yóò di àfẹ́yìn o tí sábàrú máa fi sọ́ sẹ́yìn o akramakumullah
wọ́n máa wí gbogbo ẹ̀ rédíò ni ó gbẹ̀yìn wa tẹ́yìn bá wa lọ bá wọ́n wá sọ pé wọ́n fún yín lóògùn tí wọ́n máa kó àwọn alábàárà wa tó ṣe bẹ́ẹ̀ òun ò ṣe lo oògùn fúnra rẹ̀ kó fẹ̀yìn wa tẹ́pẹ́ ilé rédíò lọ́fẹ̀yìn wa bá sẹ́wọ̀n kẹ́ni tí ń ta àwọn èèyàn jẹ gbọ́n bàjẹ́ ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ́ mọ́jọ kú sí oko àgọ̀ torí ẹ̀ kí ló fẹ́ sún mùsùlùmí dédìí mímọ́ ṣe nǹkan tó takòtò lọ tó bá jẹ́ mùsùlùmí lódodo kí ló dé tó fi jẹ́ pé gbẹ́rẹ́ kún gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ ó ní sọ̀ni àti ìsọ̀yìn ò wúlò because tó bá yẹ kí ń ṣiṣẹ́ kò yẹ kó o kú àwọn tí ń sin gbẹ́rẹ́ kún tó bí wọ̀ ebi wọ́n kú àbẹ́ẹ̀kọ́ ni so tó bá sì jẹ́ pé ìsọ̀ni kò yẹ kéèyàn sáré àárẹ̀ báwo babaláwo gan sáré oníkó gbóhùn lọ sọ́spítù hospital báwo tí ó yẹ kó wọn mọ tí ó pè tí ó mú àárẹ̀ ń kó gbogbo eléyìí ó fi hàn á pé tá a bá jẹ́ mùsùlùmí lódodo gbogbo àwọn nǹkan tó tako Islam a gbọ́dọ̀ jìnnà sí Islam nǹkan alákọ̀ọ́kọ́ nù ká jẹ́ ni tó sọpasọsẹ̀ sílẹ̀ fọlọ́n nípa ṣíṣe lọ́kàn nínú ìjọsìn ara ìjọsìn náà ni gbogbo tí mo mú alápèjúwe báwo ni mo sì fẹ́ sọ pé mo ń jọ́sìn fọlọ́ tọrọ wa ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú rẹ tí mo ń kí kọ́kọ́rọ́ bọnu kí ló dé kọ́kọ́rọ́ dàbí búrẹ́dì oníwo mo búra mùsùlùmí èbúra bá tó bá pọ̀ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ mùsùlùmí èbúra bá ọ̀rọ̀ dèmi àti ẹ̀ pọ̀ ọ̀ ń yọ bàtà lẹ́sẹ̀ ò ń gé jẹ gbà tí èsì pọ̀ fọ́ọ̀fù ọ̀rọ̀ pawápọ̀ ọ̀fẹ́ fi hàn mí kó dodo lọ ń sọ ọ̀wọ́n afẹsẹ̀ halẹ̀ bí ìgbà tájì ẹ̀ ń fẹsẹ̀ talẹ̀ pé sórí ilẹ̀ tí ń wọ̀sùn ni ó tó bẹ̀ tó bá kú wọn ò ní sí ọ sínú họ́ọ̀lù yìí ẹlòmíì tọ́rọ̀ bá dapọ̀ pẹ̀lú èèyàn tí bá ń ṣiṣẹ́ ọ̀málé ọ̀bẹ tí wọ́n fi rán ẹlẹ́hùn yóò wá lọ mu yóò ní ẹ̀sọ̀ ọ̀bẹ sómi ẹ̀yin náà ẹ̀sọ̀ ọ̀bẹ tí ń sómi tí ó bá jẹ́ kápẹ́ńtà wọn náà sọ àmà rẹ̀ sómi nígbà tí ọ̀bẹ bá wá tòrò tí àmà náà tòrò sínú omi wọn á ní káwọn gbé mu torí sí ògùn làwọn ṣe ẹ máa wo nǹkan bẹ mùsùlùmí fa iṣẹ́ ògùn báwo iṣẹ́ kápẹ́ńtà ni wọ́n ṣe ògùn báwo eléyìí iṣẹ́ ọmọlé ni wọ́n ṣe ògùn báwo wọ́n máa wá gbé omi irin wọ́n máa gbé mu ló kọ pé kó lè bá a mọ̀ pé àwọn múlẹ̀ àti pé tó ń sọ òdodo ní nígbà tí tì ń bẹ́ ńlẹ̀ téèyàn ò mú má tó a jẹ́ pé ìmúkùmù lèèyàn máa mú akramakumullah Islam náà wàá dà Islam dà ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ fẹ́ òun náà ti gbà pọ̀ wọ́n fẹ́ ọ wọn náà gbà pọ̀ fẹ́ ọ wá nítorí kọ́ mọ́ bá a dà ọ́ ẹ̀ múlẹ̀ mùsùlùmí fa wọn á mú abẹfẹ́lẹ́ ó bura rẹ̀ lábẹ́fẹ́lẹ́ ìka ó tún bu obìnrin náà lábẹ́fẹ́lẹ́ ó ní kóbìnrin ó mú ibi tẹ́jẹ̀ tí ń jáde lọ́wọ́ tiẹ̀ wá ó wá bẹ̀rẹ̀ sí fa ẹ̀jẹ̀ rẹ̀ mu kóbìnrin náà fa ẹ̀jẹ̀ tọwọ́ tó náà mu kóun lè bá a mọ̀ pé kò ní í dààmú ṣé mùsùlùmí máa ń mú ẹ̀jẹ̀ ni innama harrama alaykumul maytata wad-dama wa lahmal khinzir